gbogbo bọ́mọ yín ṣe ń sáré àti gòkè ọlà. Ìyá Ìmísí, kí ló dé tẹ́ ẹ ṣe ṣílẹ̀kùn pọ́fátì? Kí ló dé tẹ́ ẹ ṣe fẹ́ kí ọmọ yín padà dẹni àná? Kí ló dé tẹ́ ẹ ṣe fẹ́ kí ọmọ yín wà ní èjì yín kóun náà máa ṣú ojú gọ́tà? Ìyá Ìmísí, there's something they call fake it till you make it. Why can't you allow this girl? Why can't you allow her to fake it till she make it? Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó blast màmá Ìmísí, ó tún advice rẹ̀ pẹ̀lú ó ní wípé ó ní bí abiyamọ ṣe ń ṣe kọ́ ni ìyá Ìmísí ṣe ṣe o. Ó ní ṣé ó fẹ́ kí Ìmísí náà rí bí títẹ̀rẹ̀ ni. Àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ fún ìyá Ìmísí nìyí. Ẹ jẹ́ ká gbádùn fídíò tí ó kù. Must you expose her? Must you break her? Mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn olólùfẹ́ mi. Mo nítorí pé ìyá ẹ bí ẹ, Ọlọ́run lè má fi àánú ẹ sí ìyá ẹ lójú. Mo nítorí ìyá ẹ bí ẹ, mo máa ń sọ ń bí, but a lot of people don't understand. Tán bá pe gbogbo ọmọ ló fẹ́ràn ìyá ẹ, bọ̀ kò kí ń ṣe gbogbo ìyá ló fẹ́ràn ọmọ ẹ. When it comes to having a child, mothers are selective. Ìyá Ìmísí, ẹ dá sọ̀rọ̀ mi rí. Ẹ kẹnu bọ̀rọ̀ mi rí. Mo wá bẹ̀ yín ni. Àwọn tọ́mọ yín fi ṣe ìyá àti bàbá bó ṣe jáde tán. Àwọn náà wá instigate yín. Ǹjẹ́ mọ̀ pé tí Ọlọ́run bá rẹ́dí àti gbé èèyàn sókè? Ìyá Ìmísí, ẹ wojú mi. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn? Ṣé Ọlọ́run bá lóun dé sí ọmọ yín? Kò sí ẹ̀dá tọ́lọ́run ò lè pa láti mú Ìmísí lọ síbi tó ń lọ. Ẹ rí pé gbogbo àwọn tó jáde tọ́mọ yín fi ṣe ìyá àti bàbá bó ṣe jáde níbi Big Brother àbí kí náà ń pè. Ẹ rí pé kò sí kankan tó lè sọ pé kẹ́ ẹ dákẹ́ torí àwọn náà ń tọ́jà yín. Wọ́n ń frustrate yín. Ìwà tẹ́ ń wù ìwà oníwà ni kò kí ń ṣe wà yín. Kò kí ń ṣe wà yín. They frustrated you. They bullied you. Wọ́n wá sásábẹ́ umbrella pé fans ọmọ yín làwọn. Initially ta ló gbé yín síta. Ẹ̀yin òbí, mo fẹ́ kẹ́kẹ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó ń ṣẹlẹ̀. Tí àwọn ọmọ wa bá rẹ́dí àti gòkè ọlà. As a matter of fact, when you get to a stage in life, you need to sit down, sit back and watch them. Either they are doing well or they are doing good. Either you as a mother, either you are